Kí gbogbo ilé ẹ̀rí ká kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú áńtẹ́mù orílẹ̀-èdè wa. Iṣẹ́ wa fúnlẹ̀ wa, forílẹ̀ ibi wa, ká gbéga, ká gbéga, ká gbéga fáyẹ̀rí. Ìgbàgbọ́ wa ni pé bá ṣe bẹ̀rù làbọ̀ mọ́, ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́ ká jọlá. Ìṣọ̀kan àtòmìnira ni ẹ̀dá kan kò lè pa. Tẹ̀síwájú fọ̀pọ̀ ire àtòhun tó dára. Ọmọ Oòduà dìde, bọ́ sípò ẹ̀tọ́ rẹ. Ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Èmi ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Àwa ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Yoruba nation, no going back. Ìpínlẹ̀ Yorùbá ó dé padà. Mo kí gbogbo ará ilé lọ́kùnrin lóbìnrin. Mo kí ẹ̀yin màámi, ẹ̀yin bàbá mi. Ẹ má bínú sí mi pé ọ̀pọ̀lọpọ̀ pé mo kàn sáré wá tàbí bóyá kí n tó jáde wá. Bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ ló yẹ kó rí. Ìsítí fún èmi àti lọ́kùnrin lóbìnrin, torí mo jókòó títí mo rò ó púpọ̀. Atárábẹ̀ mo kọ́kọ́ kí ẹ̀yin bàbá mi tí ẹ wọlé wá. Ẹ káàbọ̀. Ọlọ́run baba láàánú á bá mi wà pẹ̀lú yín. Owó tẹ́ fi sí dátà, Ọlọ́run á máa pèsè fún yín. Àtọ̀pọ̀lọpọ̀ oore Ọlọ́run á bá mi jogún ẹ̀ fún yín. Torí pé mo máa ń sọ pé ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di pẹ̀lú àṣẹ Ọlọ́run Tèdùmàrè. Ibi gíga ni ọ̀pọ̀lọpọ̀ wa máa lọ. Ọlọ́run ọba tó láyé kò ní padà lẹ́yìn gbogbo wa. Ilẹ̀ Yorùbá ó máa tẹ̀síwájú pẹ̀lú àṣẹ Ọlọ́run Tèdùmàrè. Mo kí gbogbo lẹ́ẹ̀kan sí i. Mo tún kí wa kí Elédùmarè ọba tó láyé kó wà pẹ̀lú gbogbo wa. Àkókò ní ṣàṣetì nínú ayé pẹ̀lú àṣẹ Ọlọ́run. Mo fàsìkò yìí kí ẹ̀yin àgbààgbà tí ẹ di òpó ilẹ̀ Yorùbá mú, tí ẹ di Yorùbá nation mú dáadáa, lọ́kùnrin lóbìnrin yín káàkiri gbogbo àgbáláyé. Mo kí yín. Mo wá kí bàbá mi kọ́ ló bá jẹ́ Akíntóyè. Mo kí gbogbo, mo kí yín. Mo fi orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá mo fi kí yín. Mo kí bàbá mi ọ̀tọ̀kùnrin, bàbá tó fi mí sójú ọ̀nà, bàbá mi Sunday Igboho Adéyẹmọ Ìgbòho ṣá. Mo kí yín. Kọ́lọ́run ọba láàánú kó bá mi ṣe dáadáa fún yín. Ọlọ́run ọba ò ní fi yín mọ́ta mú. Ọlọ́run ọba ò ní fi yín sọ́ta lọ́wọ́ pẹ̀lú àṣẹ Ọlọ́run. Gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tó wá ń lépa yín kiri, àbò ń wẹ́gàn yín, tó ń wá burú sí yín, tó ń gbọ́nà kọ́rọ́ yín, tó ń bá yín ṣe, tó ń bá yín jẹ, tó ń bá yín mu lọ́nà kọnà, tó wá fẹ́ wá ṣubú yín pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ìdílé ẹni náà á parẹ́ tìrantìran ni pẹ̀lú àṣẹ Tèdùmàrè. Torí pé ọba Ọlọ́run ọba tó láyé á bá mi ṣe dáadáa fún yín ní gbogbo ìgbà. Mo wá tún sọ lẹ́ẹ̀kan sí i, gbogbo ẹnikẹ́ni
èèyàn kéèyàn tó ń bá yín jókòó ni àbó ń bá yín ṣe ni tó jẹ́ pé òun ló ní ṣubú yín sẹ̀ àbí ó ń fẹnu bà yín jẹ́ káàkiri lórí tí ò rí lórí wọ́n ní àbí wọ́n sọ pé àbí lórí wọ́n sọ pé tó wá di pé òun ló fi bà yín jẹ́ kiri. sí Sunday Igboho Adéyẹmọ gbogbo ẹni náà pátápátá tó ń gbìyànjú àti ṣubú yín pátápátá gbogbo wọn pátápátá látòrí ibi tó ti bẹ̀rẹ̀ yálà ó ń ṣe Yorùbá nation ni yálà kò ṣe Yorùbá nation ni yálà ó tẹ̀lé lóṣèlú ni yálà kò tẹ̀lé lóṣèlú tó jẹ́ pé àti ṣubú yín ló ń wá kiri àbí bá níjẹ́ inú wá kiri ìran díran rẹ̀ wọ́n á parun ni pẹ̀lú àṣẹ Ọlọ́run tèdùmàrè. gbogbo ẹnikẹ́ni tó wá ń gbìyànjú kí Yorùbá nation kó má lọ sókè àbí kó má tẹ̀síwájú bẹ́ẹ̀ ni Ọlọ́run ọba tó láyé á bá mi gbẹ́ni náà dànù á bá mi ṣe ń sùtà Ọlọ́run ọba mi á bá mi gbé sínú ilé tó máa wòran òde gbogbo àti ilẹ̀ Yorùbá bá dé á nífẹ̀ẹ́ ní kankan àti sàwátì pẹ̀lú àṣẹ Ọlọ́run àtẹ̀yìn tẹ́ ń wò mí àti èmi tí mò ń wò yìí bẹ́ẹ̀ ni gbogbo yín pátápátá ẹ máa lọ sókè ní pẹ̀lú àṣẹ Ọlọ́run iṣẹ́ yín kò ní dìṣẹ́ pẹ̀lú àṣẹ Ọlọ́run. mo á fàsìkò yẹn kí gbogbo ẹ̀yin tẹ́ wà lórí ètò àtẹ̀yìn tẹ́ ń wò mí lọ́wọ́lọ́wọ́ Ọlọ́run ọba láàánú á bá mi ṣe dáadáa fún yín tọmọtọmọ ọwọ́ yín méjì tẹ́ fi ń ṣàdúrà ẹ ní fi gbọ́mọ sí bẹ́ẹ̀ ni mo dẹ̀ kí gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn mo kí ọ̀rẹ́ mi obj ọmọ Agége mo kí wọn Agége mo kí màámi ìyá tàtà yá lálùbáríkà mo kí yín dáadáa mo kí yín ju bí ó ṣe kí n kí yín lọ alájà Àyìnkẹ́ mo kí yín mo kí ẹ̀yin ọ̀gá mi gbogbo yín pátá ni mo kí bí mo bá sì lè dárúkọ yín mo kí bàbá mi kan náà tí Sunday Igboho máa ń ṣàdúrà fún nígbà yẹn dẹ̀tì náà tèmi náà inú mi dẹ̀ máa ń dùn tó bá ti lórúkọ wọn Sami Japan mo kí yín pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ wọn gbogbo ẹ̀yin tẹ́ wà ní diaspora alágbàlá ni àgbákin arẹwà ni gbogbo yín pátá ni mo kí kọ́lọ́ọ̀bà kó bá mi ṣe dáadáa fún yín. èsì tí ọ̀rọ̀ tí mo ṣe wáta lénìí tí mo ṣe bọ́ síta ẹ jọ̀ọ́ ẹ bá mi pín ètò yìí káàkiri ẹ jọ̀ọ́ ẹ bá mi share ẹ jọ̀ọ́ ẹ bá mi like ẹ bá mi tẹ̀ love ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni láti rí i pé kí ọ̀rọ̀ ìṣítí ó lè bọ́ sí gbogbo wa torí pé à ń wo ọkùnrin à ń wo obìnrin à ń wo ọmọdé lágbà lórí tó ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè ayé torí pé gbogbo wa àmọ́ tá à ń ṣe tí a bá mọ tá à ń ṣe lórí pé gbogbo tó ń ṣẹlẹ̀ pátápátá ẹ jẹ́ ká fojú sùnùkùn ká wò ó. nǹkan ṣẹlẹ̀ ṣé nípa oúnjẹ jíjẹ àbí níbi gbígbé ẹ wo iye tí wọ́n sanwó lé àbí ẹ wo iye tá à ń wọ mọ́tò àbí ẹ wo pàtó tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní orílẹ̀‐èdè Nàìjíríà location 419 tá a wà. ẹ jọ̀ọ́ ṣé ọ̀rọ̀ àwọn ìjọba òun ni ká rò ní ẹ jẹ́ ká wo ìdìbò tá a dì tán tí àwọn èèyàn wa tí wọ́n bá wọn dì bí mẹ̀sẹ̀ sínú wọn but ẹ wo ọ̀pọ̀lọpọ̀ ẹ jọ̀ọ́ ẹ wo bó ṣe lọ ṣé ojú wa fọ́ àbí etí wa di pẹ̀lú tó ń ṣẹlẹ̀ àbí nípa ìtàjẹ̀sílẹ̀ lórílẹ̀‐èdè yìí ni ká sọ ni àbí nípa ìjìyà lórílẹ̀‐èdè yìí ni àbí nípa iná àbí nípa ilé gbígbà gbogbo ẹ̀ ó wá di gold. èló là ń san fowó iléèwé ọmọ tí a wà nísìn ǹjẹ́ gbogbo wa mo fẹ́ kí a tó ti bọ́ sásìkò míì tàtọ̀ sanwó ilé tá sanwó iléèwé gbogbo apáta ǹjẹ́ sáà sí etí ǹjẹ́ sáà mọ̀ nípa ẹ̀ gbogbo apáta mo rò ẹ jẹ́ ká wo àtijọ́ àti mo bó ṣe lè kókó lọ́wọ́ tá a wà yìí even tó fi dé diaspora gbogbo àwọn tó wà ń bẹ̀ náà ló ń sọ́fà tábàbílì pọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n ń gbádùn àbí tó pé wọ́n wà lókè òkun irọ́ lápá àwọn náà mọ tójú wọn rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn nínú tí mo gbọ́ ni wọ́n ní London pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa tí wọ́n jọmọ Yorùbá pé ìtaná sùn sí lọ́wọ́ tá a wà báyìí ọ̀pọ̀lọpọ̀ wọn tí ò ṣiṣẹ́ àbí ilé bàbá wọn ló wá ń bà wọ́n lẹ́rù ǹjẹ́ ṣé yẹ kó rí bẹ́ẹ̀ ǹjẹ́ kí là ní ronú fún ìlú lè tí wọ́n bá wá sílé ǹjẹ́ ṣé wọ́n tún ní jí wọn gbé kàn rí àṣẹ àwọn Fúlàní wa nìkan tí báwọn Yorùbá wa kọ̀ọ̀kan náà ti ń lẹ̀ dí àpòpọ̀. ẹjọ́ ìṣítí yìí tí mo fẹ́ káwé gbogbo wa ká sí létí lórí ọ̀rọ̀ tí ó ń lọ káàkiri lórílẹ̀‐èdè wa ọ̀rọ̀ Olúwa yìí ó tó gẹ́ a mọ̀ pé bàbá wa ti wọlé bàbá wa Tinubu kọ́lọ́hún ọba kó bá a ṣe dáadáa fún láàyè títí wọn. ọ̀rọ̀ náà ò fẹ́ yé mi mọ́ torí àwọn àpẹẹrẹ tá à ń rí lórí àwọn bàbá wa náà ó dà kó fẹ́ ojú sùnùkùn
ọ̀rọ̀ sùnùkùn ni bá ṣe ń rí pósítà bóyá bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ àbí bàbá ṣe wà tẹ́lẹ̀ bẹ́ẹ̀ kọ́ náà ṣe nígbà tí wọ́n dé. Ọlọ́run ọba tó láyé, ìwọ ló máa ní mímọ̀, ìwọ ló mọ tó pamọ́ àti tó hàn. Gbogbo wa ẹ jẹ́ ká fojú sùnùkùn, ká fi ọ̀rọ̀ sùnùkùn wò. Ọ̀rọ̀ yìí ó lè ta kókó níwájú yín àbí ó lè jẹ́ nǹkan ìyàlẹ́nu níwájú yín. Lórílẹ̀-èdè wa, ǹjẹ́ sáta ló mọ tó fẹ́ ṣẹlẹ̀ lọ́la sẹ́ni kọ̀ọ̀kan wa? Gbogbo wa pátápátá tá a bá torí owó tí a fẹ́ gbà torí ẹ̀ mo ṣe ní ká pera wa sí àkíyèsí. Àbí torí táwọn fún wa ẹjọ́ gbogbo 1000 tí wọ́n pín fún gbogbo wa lọ́jọ́ ògbò. Òun dà lénìí, sóhun lẹ fi sanwó ilé yín, àbóhun lẹ fi sanwó skul àwọn ọmọ, àbóhun lẹ ń fún ìyàwó yín lójoojúmọ́ tẹ́ fi ń bọ́ ọmọ. Ó máa kàn, ó yà mí lẹ́nu. Ọ̀pọ̀lọpọ̀ yín ẹ máa rí sálárì gbà, ọ̀pọ̀lọpọ̀ yín ẹ máa ríṣẹ́ pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ṣetán láti skul. Ọ̀pọ̀lọpọ̀ yín mà ní ó dẹni tó ń fa fàkúfà nígboro lénìí àbí tó ń ṣe jàgídíjàgan. Èyí bẹ́ẹ̀ sọ ọmọ ta ẹ sì kọ̀ńdọ́tọ̀. Ǹjẹ́ só jẹ́ ọmọlúàbí ọmọ rere ẹjọ́ sí nǹkan tó yẹ kó ṣe nù? Ọ̀pọ̀ àwọn arábí tó jẹ́ Fúlàní tó jẹ́ pé àwọn tá à ń sọ yìí gbogbo wọn ló wà nípò ńláńlá. Ǹjẹ́ ọmọ Yorùbá wo ló ṣe pàtàkì àbí ká jẹra wa lẹ́sẹ̀ àbí ká bá wa rí àbí ká ṣe rìkísí torí pé ká lè dépò? Ẹ jẹ́ ń sọ fún yín, Ọlọ́run ọba tó láyé ó mà ló ní nǹkan mú kàn sáré wáta ni láti jẹ́ pé kí wọ́n á yẹ̀nà lé àwọn ọ̀rọ̀ kan. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí mo fẹ́ kẹ́ bá mi ṣí ẹ̀ káàkiri. Àsìkò yìí mo tún wá fi gbogbo ẹ̀yin tẹ́ dúró tì mí. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share, ẹ bá mi tẹ like, ẹ bá mi tẹ love torí mo fẹ́ kí ètò yìí kó rìn, torí mo fẹ́ ká lára wa lóye, mo fẹ́ ká pera wa sákìyèsí. Kí ni à ń bára wa ṣe? Kí ni à ń bára wa sọ? Ní tá a gbé dání, ǹjẹ́ sí tinútinú ni? Ǹjẹ́ ẹ jẹ́ ká rántí àwọn ọmọ wa? Ẹ jẹ́ ká rántí àwọn ọmọ wa, ẹ jẹ́ ká rántí tó ń bọ̀, ẹ jẹ́ ká rántí páàkù níjọ́ kan, ẹ jẹ́ ká rántí pé a máa fọ ayé lẹ̀. Àwọn tá a jọ wà lánàá, àwọn dà lénìí. Ǹjẹ́ gbogbo àwọn tó wà lórí oyè, ǹjẹ́ ṣé wọ́n lè dọ̀la bí? Ǹjẹ́ ṣé wọ́n tó ń sọ̀rọ̀, ǹjẹ́ ṣé ó lè dọ̀la bí? Ǹjẹ́ tó fẹ́ gbapò, ǹjẹ́ ṣé ó lè dọ̀la bí? Gbogbo wọn pátá wọ́n ń wojú ọ̀run yànyàn. Wọ́n ń wojú ọ̀run yànyàn. Wọ́n rò bí bóyá àwọn máa dọgọ́rùn ọdún, àwọn máa di ọ̀la, àwọn máa dọ̀túnla. Ǹjẹ́ ta ló lè sì dájọ́ ọbẹ̀? Ẹ wo, ọ̀rọ̀ wa ti gbá sùnùkùn tó jẹ́ pé a gbọ́dọ̀ máa wò. Wọ́n á fẹ́ fi pe ẹ̀yin ìyá mi, màmá wa onítìrí. Ẹ̀yin só yẹ kó rí bẹ́ẹ̀ àǹkó pátápátá. Èmi máa bẹ̀ yín, mo máa rọ̀ yín torí pé wọ́n ní ọ̀rẹ́ là ń wá kúnra. Èmi ò ní kankan pẹ̀lú anybody. Ìbá da púpọ̀ kí gbogbo yín pátá kí ẹ parapọ̀ kẹ́ ẹ dìkan torí pé ọ̀rẹ́ là ń wá kúnra o, àkínwájà kúnra. Èpè lénìí èpè lọ́la, ìyẹn kọ́ ni solution torí pé à ń sọ pé ègún ó ti wà ńlẹ̀. Èpè mi ò wá rò pé pé yẹn ló ń jà wá mọ́. Eléyìí tá à ń bára wa ṣe gan ó wà, ṣé pé yẹn gangan ló wá mọ́ wá ni? Ẹ ṣe gbogbo yín kẹ́ pera yín jókòó, ṣé nítorí tá a fẹ́ jẹ nítorí àbí nítorí tá a fẹ́ jẹ àbóhùn là ń wá kiri? Gbogbo yín mo kàn rí pé ẹ kàn sọ̀rọ̀. Ẹ jẹ́ ká bára wa ní ìfẹ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ lánàá. Kí ló dé tá a ṣe ní ìfẹ́ ara wa? Ká parí tó wà láàrin ara wa. Ọlọ́run ọba tó láyé tó jẹ́ pé bẹ́ẹ̀ ni ìyá onítìrí. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí, ẹ̀yin gangan ni mo fẹ́ darí ọ̀rọ̀ yìí kọ, ìyá onítìrí. Àtàwọn ẹmẹ̀wà tó wà níbẹ̀, wọ́n rán mi wá, èmi fúnra mi mo ránra mi. Nínú Báíbù, Ọlọ́run ọba lọba aláforíjì. Kò sí tó léwu káwọn bàbá kí tó yè ṣe fún yín àbí wọ́n sọ àwọn kan sọ fún yín pé àwọn bàbá yẹn ṣe báyìí. Tó bá ṣe pé òótọ́ ẹ̀ ń ka Báíbù tẹ̀lé lọ́lọ́run ọba ló rán yín. Ǹjẹ́ kí ló dé tẹ̀sí láforíjì? Ǹjẹ́ kí ló dé tẹ̀sí láyọ̀ ọkàn? Ǹjẹ́ kí ló dé tẹ̀sí pé àwọn bàbá yìí pé ẹ jẹ́ ká ṣe báyìí? Ẹni tí ò bá gbàgbé ọ̀rọ̀ àná kò lè rẹ́nìkan bá ṣeré torí pé pílà tẹ̀lé dìmú. Pílà kan ni. Pílà táwọn èèyàn náà dìmú. Pílà kan ni. Pílà tí Ìgbòho náà dìmú. Pílà kan ni. Àwọn èèyàn tó wà lẹ́yìn wọn pílà kan náà làwọn náà torí tẹ bá ti fọ́ pílà wẹ́lẹ́wẹ́lẹ́ àwọn èèyàn tó wà lẹ́yìn ló di pílà méjì mú. Ẹ jẹ́ sọ fún yín torí pílà yìí òun gangan òun láfi dúró àbí pílà kan làwọn èèyàn tó wà lẹ́yìn. Gbogbo yín ẹ̀ ń jà sórí pílà kan.
kí ló dé tẹ́ ṣe parí ara yín kẹ́ bára yín sí lọ́tùn kẹ́ bára yín sí lótì kẹ́ dẹ́yọ kan kí ló dé tẹ́ ṣe tòtítọ́ kẹ́ jẹ́ ká dira wa lóṣùṣù ọwọ́ ká bára wa ṣe torí èmi nígbàgbọ́ pé tá a bá bára wa ṣe tá a lọ bá lọ́ba lọ́ba lóyè lóyè tí a bá wọn sọ̀rọ̀ lótìtọ́ tá a bá ara kínní tá a bá ara kejì sọ̀rọ̀ mo mọ̀ pé á débi gíga á tẹ̀síwájú bẹ́ẹ̀ ni èmi rọ ẹ̀yin bàbá wa ẹ̀yin ládéládé ẹ̀yin lóyè lóyè kábíyèsí o mo sì bá yín o bẹ́ẹ̀ ni torí bẹ́ẹ̀ mo ṣe kí yín lánàá ẹ jọ̀ọ́ ẹ tún bá pe àwọn ìyá yìí ẹ pa àwọn bàbá yìí ẹ bá parí ìjà láàrin wọn torí pé nǹkan tí ò yé yín ó pọ̀ ju tó yé yín lọ ẹ̀yin tẹ́ ẹ jágbàgbà ìjọ kan ẹ gbà pé àwọn ọmọ kan lẹ́fì sílẹ̀ tẹ́ ẹ bá wá dàrú lénìí àwọn ọmọ yẹn kí lẹ fẹ́ kó wà nù wọn ẹ jẹ́ kí gbogbo wa pátá ẹ jẹ́ ká bára wa sòtítọ́ ọ̀rọ̀ ẹ jẹ́ ká nífẹ̀ẹ́ ara wa àwọn kan nítìrí àwọn kan bàbá Akíntóyè bẹ́ẹ̀ ni ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ àtọ́nítìrí àti bàbá Akíntóyè gbogbo yín ẹ parapọ̀ ẹ dìkan ẹ má jẹ́ ká tú ìdí ara wa ẹ gbàgbé tó ti lọ torí tá a bá gbàgbé tó ti lọ a ní débi tá a fẹ́ dé lágbájá kan sì gba ẹni tó bá lè sọ nínú yín ọ̀rọ̀ ẹ̀yìn wọ́n ní ó ń da nǹkan rú ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ wọn nílẹ̀ wọ́n ní pé lágbájá sọ pé ẹ jẹ́ ká filẹ̀ ẹ sì jẹ́ ká tẹ̀síwájú ẹ jẹ́ ká tẹ̀síwájú nínú ìrìn àjò ká lè débi ilẹ̀ lérí gbogbo ìgbà tó bá wù kí ilẹ̀ lérí náà dé àwọn pé ìjọ kan á débi tá à ń lọ bẹ́ẹ̀ ni torí pé àwọn bàbá wa kan sọ wípé tí wọ́n bá ní nínú Ògún àti Ògún èwo làgbà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ó mọ̀ torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ pé Ògún àwọn kan lógún àwọn kan lógún àwọn kan lógún àwọn kan là Ògún èyí ti gbàgbé ni tẹ́ bá mọ̀ wípé Ògún ni bàbá gbogbo wọn torí ká tó jagun a nídìí àti làágùn ká tó jogún a nídìí àti làágùn Ògún yìí bẹ́ẹ̀ ni ká tó dógún a nídìí àti làágùn àtògún bẹ́ẹ̀ ni Ògún ló ń gbé nítorí Ògún làálàágùn ká tó jogún àálàágùn ká tó jagun àálàágùn ká tó bẹ́ẹ̀ ni torí pé ó di dandan gbogbo eléyìí tá à ń rí lénìí àágùn làálà tó ń jẹ́ Ògún bẹ́ẹ̀ ni ó di dandan ká làágùn ká tó jogún gbogbo nǹkan ò yí sì tó tọ́ láti débi tá à ń lọ kò yí sì torí pé àwọn alátàdí lọ́nà tó pọ̀ àti gbogbo ẹ̀yin tí máa tún rọ̀ tí máa pè sákèsì ẹ̀yin aláfẹnuwótòwòtò fẹni wúruwúru iṣẹ́ ẹ̀dì tó bá ṣe pé òótọ́ tẹ́ ẹ jọmọ Yorùbá gidi tẹ́ ẹ kì í sọ máa lè tẹ́ ẹ kì í ṣe ìrandíran Fúlàní tó rọ́pọ̀lọpọ̀ mi tí mo bá wò tó bá sọ̀rọ̀ sí ìlú ọmọ Adéyẹmọ mo máa ń rí wípé ìran ìdílé tó ti wá ìran bàbá rẹ̀ èmi máa ń sọ pé Fúlàní ni tó bá ṣe pé bí Ìgbòho ṣe gbé dání àbó kan ṣàdédé nílara Sunday Ìgbòho ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá pé ìran Fúlàní ni bẹ́ẹ̀ ni torí tó gbé dání ó fẹ́ fi borúkọ ẹ̀ jẹ́ àbí lágbájá kan òun náà ti gba owó ó fẹ́ fi borúkọ ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ni èmi mọ̀ pé gbogbo yín pátápátá tẹ̀ ń wá ṣubú sí Sunday Ìgbòho Adéyẹmọ ìjọ kan tẹ́ làjúlẹ̀ tẹ́ ní ráyé mọ́ ìjọ kan tẹ́ díjú tẹ́ ní ráyé tẹ́ ní rọrùn bẹ́ẹ̀ ni ìjọ kan tẹ́ jásẹ̀ kúrò láyé ìjọ náà bí yín bẹ́ẹ̀ ni kò wá ní bí ẹnìkan á bí ìrandíran yín àdàbí tó bá yẹ pé Sunday Ìgbòho Adéyẹmọ ó lanu ẹ̀ ó fi bú yín àbó fi sọ̀rọ̀ sí yín ẹlẹ́lẹ́ni dákẹ́ ó ń wò sí ẹyẹ tó rádàn títí ẹ̀ ó dorí kodò ó ń wò sí ẹyẹ ẹ mọ̀ pé gbogbo ègèdè tẹ́ ń pa ni tẹ̀mí sọ pé ẹ ń pògèdè àdàbà ń dẹ́ pògèdè bí pẹ́lẹ́ ẹyẹlé ò gbọ́ ẹyẹlé gbọ́ bí títìrí ló ń tiri Sunday Ìgbòho tiri ó ń wò yín torí ọjọ́ kan bọ̀ tó bá padà bọ́ sí dáadáa tá a wá bọ́ sílẹ̀ Yorùbá wa ojú wo lẹ fẹ́ ká fi wò yín ṣé ewé oríjìnlẹ̀ máa wá kiri ni àbí ewé ẹ̀kọ́ bí à ń dáríje wé àbí èwo lè máa ṣe kiri ẹ rántí ọ̀la
tí bá ṣe pé èní ọ̀rọ̀ ìnílẹ̀ ń dìmú tẹ́ ẹ̀ bá rántí ọ̀la torí pé ẹ̀yin náà lẹ́ni tẹ́ ọmọdé bá ṣubú àwò wájú àbí tágbà bá ṣubú àwò wájú àtọmọdé bá ṣubú àwò wájú tágbà bá ṣubú àwò ẹ̀yìn wò bẹ́ẹ̀ ni àtọmọdé sí gbogbo ẹ̀ ló ń wò pọ̀ ó ti wá di páwọ ala tó wá ń kọ̀ rẹ́ tì í mo kí bàbá tó sì bẹ́ẹ̀ ni tí wọ́n jẹ́ bàbá mi SOJ tuale èèyàn dára tọ́pṣò kìyìn pàdí mi ó pọ̀ SOJ bẹ́ẹ̀ ni èèyàn òbíje náà ni bẹ́ẹ̀ ni èèyàn méyọ̀ bẹ́ẹ̀ ni mo kí yín ọlọ́run bá jẹ́ kí n rí yín pẹ́ bẹ́ẹ̀ ni àlàáfíà tó péye ọlọ́run bá mi jogún ẹ̀ fún yín ẹ̀yin àtòbíyì pẹ̀lú àṣẹ àtàwa náà gbogbo wa ní kí sí gbogbo alálàáfíà kọ́lọ́run bá kó fún gbogbo alálàáfíà pẹ̀lú àṣẹ ọlọ́run bẹ́ẹ̀ ni mo sọ lẹ́ẹ̀kan mo ní pé gbogbo ẹnikẹ́ni sẹ́ èèyàn kéèyàn tó ń wá ṣubú sí Sunday Igboho yálà lórílẹ̀‐èdè wa ó jẹ́ ọmọ orílẹ̀‐èdè wa ni ó jẹ́ ọmọ Nàìjíríà ni ó jẹ́ ọmọ orílẹ̀‐èdè bòmíì ni pẹ̀lú àṣẹ ọlọ́run tẹ̀dùmarè ọlọ́run àwọlá wákàtí yìí àwọlá tó ṣẹlẹ̀ ní wákàtí yìí àwọlá tó gbogbo àwọn ẹni tó pe ọlọ́run ní wákàtí yìí ọlọ́run àbámidásẹ̀ rí àfẹ́ni náà ọlọ́run àwọlá pé ààyè tí mo wà ààyè ọ̀wọ̀ ni ọlọ́run ọba tó láyé àbámidásẹ̀ rí àfẹ́ni náà torí pé gbogbo yín ẹ ti wá sọ Sunday Igboho ṣá ẹ ti sọ dìgbà àwíyọ̀ ẹ ti mú ọ̀rọ̀ Sunday ẹ ti fi mékè owó ẹ ti wá sọ di rádaràda nínú ẹ̀yin tẹ̀sẹ̀ sí Yorùbá ní ìṣàmú tó ń sọ o bọ̀ máa rọra máa èmi ò tí ì ráyè yín tó á lé ọ̀gá mi lẹ́ẹ̀kan sí èmi ò tí ì ráyè ẹ̀yin tabaníká bẹ̀rẹ̀ lọ́nà kan tájọ wà tájọ tọ̀ láti ibi tí wọ́n ti tọ̀ wá àbẹ́nìkan gbèjà ẹnìkan ni tó bá ṣe mí rò ẹ wá sọ Sunday Igboho Adéyẹmọ ẹ fẹ́ sọ wọ́n di ìgbà àsanwó ẹ ṣe mistake o ẹ lulẹ̀ gan bó tó bá tásìkò tí Yorùbá nation tí ó máa bọ́ sí pẹ̀lú àṣẹ ọlọ́run tẹ̀dùmarè tó máa bọ́ sí tó dẹ̀ máa jẹ́ gbígbà ẹ bẹ́ẹ̀ ni tó máa dìgbà yẹn tó máa jẹ́ gbígbà wàláì ojú wo lẹ fẹ́ ká fi wò yín ojú wo lẹ fẹ́ ká fi rí yín ojú wo lẹ fẹ́ ká máa fi wò yín ẹ wàá dẹni ẹ̀tẹ́ ẹ dẹni ẹ̀yẹ ẹni tó yẹ pé ayé ń fi ṣe ẹ̀yẹ ìbò yín ẹ̀ sọ̀rọ̀ torí pé ẹ ti wà lójú ọpọ́n àwa ti ń wò yín àti ń wò yín báyìí lọ́wọ́lọ́wọ́ à ń wo gbogbo ìgbésẹ̀ yín à ń wo gbogbo tẹ́ ń ṣe à ń wo gbogbo ọ̀nà yín torí pé ọba ọlọ́run ọba elédùà òun ló ní gbogbo nǹkan lọ́dọ̀ ẹ má bínú iná òun ló lọ. ọlọ́run bá a ṣàánú fún wa pẹ̀lú àṣẹ ọlọ́run tẹ̀dùmarè. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń sọ lọ ẹ jọ̀ọ́ torí pé mo fẹ́ ká bára wa lo ìfẹ́ mo fẹ́ ká bá wa gbégbé ìfẹ́ mo fẹ́ ká jọ ní àlàáfíà papọ̀ èní kọ́lọ́pàá kó mú wa ọ̀la kọ́lọ́pàá kó ṣe gbá àwọn ọlọ́pàá fún ara wọn ṣe báwọn làwa gan jà fún àwọn olóṣèlú ṣe báwọn làwa náà ń jà fún gbogbo yín pátápátá ǹjẹ́ sáà ronú ẹ rántí ọ̀la àpò ara yín ni gbogbo yín jà fún ẹ rántí àwọn ẹlòmíì ẹ wá sọ ipò di oyè ìdílé ẹ sọ gọ́vnọ̀ ẹ sọ doyè ìdílé ẹ sọ chairman ẹ sọ doyè ìdílé councillor ẹ sọ doyè ìdílé tiwọn president ẹ sọ doyè ìdílé gbogbo yín wá sọ oyè ẹ fẹ́ káwọn ẹni tó lọ léèwé gbogbo ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́lẹ̀ graduates tẹ́ni masters ẹjọ́ iṣẹ́ ò lẹ níwú lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ yín shoemaker conductor bẹ́ẹ̀ ní sí ọwọ́ ẹ lè jẹun gbogbo yín pátá ẹ wá dẹni tó ń ṣe káàkiri bọ́ mo rọ̀ yín mo bẹ̀ yín ẹ jẹ́ kí gbogbo wa gbárùkù ti Sunday Igboho ọmọ Adéyẹmọ ká gbárùkù ti Yorùbá nation mo fẹ́ sọ kọ́kọ́ fún yín ẹ má jẹ́ ká torí Sunday Igboho Adéyẹmọ tó jọ̀gá tèmi ẹ má jẹ́ ká torí wọn ṣe Yorùbá nation
ẹ jẹ́ ká torí ìran wa torí ẹbí wa ẹ jẹ́ ká fi ṣe Yorùbá nation, ká má torí likeness bí àbí torí lágbájá kan ó like igbá kan. Ẹ torí ara yín, torí àrọ́mọdọ́mọ yín, ẹ fi ṣe Yorùbá nation. Ẹ má jẹ́ ká torí bàbá Professor Banji Akíntóyè, ẹ má jẹ́ ká fi ṣe. Ẹ má torí Onítìrí, ẹ má torí àbí àǹtí mi dára, àbí torí Kóìkì, àbí torí Ọ̀sátọ́lá, àbí torí bàbá wa Tẹ́ntẹ́n, àbí torí Òmíyọ̀. No, ẹ torí ara yín àti ìrandíran yín jẹ́ ká fi ṣe. Ẹ̀yin náà jáde, ẹ̀yin náà jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀. Tí a bá fọwọ́sowọ́pọ̀, tá a bá fi kún àwọn bàbá yìí, gbogbo wa ti dì kan, torí pé àgbájọwọ́ òun ló gbẹ́rù dórí. Tá a bá darapọ̀, tá a dòṣìṣú ọ̀wọ̀, á dẹyọ kan. Ẹ má jẹ́ ká bára wa jà. Pẹ́ńbẹ́lẹ́kún ọ̀tẹ̀ èkísí, ẹ jẹ́ ká yọ kúrò nínú wa. Ẹ jẹ́ ká fi àwọn onísọkúsọ tó ń ba àwọn nǹkan jẹ́lẹ̀, torí èmi ti sọ fún yín. No going back ni bàbá mi. Ọlọ́run á jẹ́ kí n rí yín pẹ́. Mo ti sọ fún gbogbo wa pátá, ẹ jẹ́ ká múra wa, ẹ jẹ́ ká sọra wa dọ̀kan. Mo kàn ní kí n sáré wá ni láti wá sí wa létí, láti wá sí kájọ gbọ́rọ̀, kájọ ọmọ tó ń lọ. Ẹ dákun, ẹ bá mi pín ètò yìí káàkiri, torí gbogbo wa tá à níṣẹ́, àbí tó jẹ́ pé a kàn wà ọ̀pọ̀lọpọ̀ tó lọ léèwé tí ò ríṣẹ́ pátápátá. Ǹjẹ́ ẹ jẹ́ ká parapọ̀, ká bọ́ sórílẹ̀-èdè wa. Ẹ wo owó wa tí wọ́n pè ní rúbí, kí là ń pè, dúà àti rúbà. Ẹ wo owó yìí tí wọ́n pè ní dúà àbí rúbà dẹ̀ ni. Coins yẹn, $1 tí wọ́n pè yìí is $12. Tẹ́ bá ṣe, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, $1 wa tó jẹ́ owó tó kéré, $1 wa is $12. Gbogbo wa pátá mo fẹ́ ká sí etí, $1, $12. Ẹ wá rántí wípé 100 rúbà wa, àbí àwọn kò sí 100 rúbà, that's 50 rúbà wa, òun ni 500,000 naira owó Nàìjíríà. $10 òun ni 10 rúbà, òun ni 10 rúbà jẹ́ 100,000. $1 ó jẹ́ 10,000 owó Nàìjíríà. Ǹjẹ́ ẹ mọ bí owó yẹn ṣe ní àyẹ̀sì sí ni pé owó orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá ó ní value, ó ní yìí. Kí ló dé tí a lè fi parapọ̀? Tá a bá nírú nǹkan yìí, àwa náà ìlú wa lè develop tí a bá jọ fọwọ́sowọ́pọ̀, tá a gbé orílẹ̀-èdè Yorùbá sókè. Ìgbà tí ẹ bá ní 50 rúbà tẹ́ ń ṣe ní owó Nàìjíríà ní 500,000, ṣé ẹ mọ bí ìyẹn ṣe pọ̀ tó ni? Ẹ jọ̀ọ́, ẹ bá mi tún like, ẹ bá mi tẹ love, ẹ bá mi share káàkiri. Ẹ jọ̀ọ́, gbogbo wa pátá, mi ì lásìkò púpọ̀ mọ́, 5 minutes ló kù fún mi láti lọ. Ìṣítí tí mo wá yìí, mo wá sí gbogbo wa létí ni, torí ẹ̀ mo sì ní kẹ́ ẹ bá wa pín. Ẹ má jẹ́ ká bára wa jà, ẹ má jẹ́ ká bára wa ṣọ̀tẹ̀. Lágbájá kan ṣe gbá, ẹ̀yin Lagos State, ẹ̀yin náà má bára yín jà. Ọ̀tẹ̀ tẹ́ ṣe, ẹ parí ogun, ẹ parí ọ̀tẹ̀, ẹ bára yín ṣe kan, ẹ yé jẹra yín lẹ́sẹ̀ mọ́. Ẹ sọ pé àbẹ́mi àfi kó jẹ́ pé mi mo wà ń bẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ń sáré ipò, ẹ lẹ́yìn àsìkò tẹ́ ẹ wà. Ipò tẹ́ bá ti bọ́ sípò, ìbẹ́ náà lẹ sì máa bọ́lẹ̀. Ẹ̀yin ti gbàgbé pé gbogbo ẹni tó bá ti dupò náà máa ń sáré díẹ̀. Ẹ ṣe fipò lẹ̀ kẹ́ tẹ̀síwájú nínú ìrìnàjò yín. Tán bá ní káwọn fẹ́ fi yín joyè kan, ẹ ṣe yọ́lẹ̀ kẹ́lẹ́ fòye pé torí àrọ́mọdọ́mọ yín ni. Kẹ́ fipò lẹ̀, mo fẹ́ jẹ ọ̀gá, mo fẹ́ ṣe gbá kan. Òun ló ń gbé ní ṣubú. Tó bá tásìkò tí àsìkò bá tó, ẹ rí n tẹ́ fẹ́ jẹjẹ, tẹ́ bá gba tẹ́ fẹ́ gbà tán, ẹ débi tó yẹ kẹ́ ẹ dé. Bẹ́ẹ̀ ni, ẹ jẹ́ kí gbogbo wa kí a mọ̀ tá à ṣe. Ẹ jẹ́ ká tẹ̀síwájú nínú ọ̀rọ̀ Yorùbá nation.
Yorùbá nation á gbé wa kò ní gbọ̀dálẹ̀. Bẹ́ẹ̀ ni gbogbo wa máa ń sọ, gbogbo ẹnikẹ́ni tó bá ti wá dalẹ̀ Yorùbá ó di dandan kó gbálẹ̀ lọ pẹ̀lú àṣẹ Ọlọ́run. Mo wá fẹ́ fi àsìkò yìí mo fi ń tọrọ fún gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí pátápátá káàkiri gbogbo àgbáláyé. Ọlọ́run baba tó láyé á bá mi wà pẹ̀lú yín. Àtẹni tó lálàáfíà, àtẹni tí ò lálàáfíà, àtẹni tó rí jẹ, àtẹni tí ò rí jẹ. Ọlọ́run baba láàánú á bá mi ṣe dáadáa fẹ́ni kọ̀ọ̀kan. Ibi tó kù sí lọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan, Ọlọ́run ọba á bá mi bí àbùkátà náà. Ìrọ̀rùn á bá mi tì sí ìdílé ẹnì kọ̀ọ̀kan wa. Gbogbo ẹ̀yin tẹ́ wà lókè òkun pátápátá káàkiri gbogbo àgbáláyé, gbogbo ibikíbi tẹ́ ẹ bá wà, Ọlọ́run ọba á bá mi ti oore wá bá yín. Ìgbà tẹ́ bá padà wálé, oore òkè òkun Ọlọ́run á jẹ́ kẹ́ kó wá sílé. Gbogbo àtẹ́ bá wálé, orílẹ̀-èdè Yorùbá lẹ́ẹ̀dẹ̀ sí pẹ̀lú àṣẹ Ọlọ́run Tèdùmàrè. Tíjó tayọ̀ lájọ fi pàdé ara wa. Gbogbo àwọn tá a wà nílé ní bòkú wa ńlẹ̀, wọn dẹ̀ ní fi òkú tí yín náà ránṣẹ́ sí wa pẹ̀lú àṣẹ Ọlọ́run. Mo máa ń ṣàdúrà kan, mo máa ń ní pé ojú tẹ́ fi ń wò mí kò ní fọ́ láéláé, etí tẹ́ fi ń gbọ́ mi kò dẹ̀ ní di. Ọwọ́ wa méjèèjì tí a fi ń ṣàdúrà àbí tá a fi ń gba owó, bẹ́ẹ̀ ni a ní fi gbé àwọn ọmọ wa sìn pẹ̀lú àṣẹ Ọlọ́run Tèdùmàrè. Wọn ní pè wá nípe pàjáwìrì, bẹ́ẹ̀ ni wọn dẹ̀ ní bọ́ bàtà ọ̀fọ̀ sẹ́nu ọ̀nà wa. Ọlọ́run ọba tó láyé, wọ́n á fọ àsìkò yìí mo fi ṣàdúrà fún gbogbo àwọn ẹni tó ti lọ nínú Yorùbá nation. K'Ọlọ́run ọba láàánú kó bá mi foríjì wọ́n látòrí ọ̀gá mi Sàkí Ọ̀fín. Mo kí k'Ọlọ́run ọba láàánú kó bá mi síjú àánú wò, kó bá mi tẹ̀ sáfẹ́fẹ́ rẹ̀ lórí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ti lọ. Arígbọnyọ̀, kòkòrò àbí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ti jáde tí wọ́n ti lọ, lórí ìyá wa Princess àti Ìyélúfẹ́ àtàwọn kọ̀ọ̀kan àfáwà kan náà táwọn náà ti lọ. K'Ọlọ́run ọba kó bá forí jì wọ́n, kó bá tẹ́ wọn sáfẹ́fẹ́ rẹ̀. Gbogbo àwọn tó wà lórí àìsàn, k'Ọlọ́run ọba kó bá mú wọn lára dá pẹ̀lú àṣẹ Ọlọ́run Tèdùmàrè. K'Ọlọ́run ọba kó gbàdúrà wa. Ọlá hawla wala quwwata illa billahil azim. Ọlá àwọn àgbàlagbà, ọlá àwọn t'Ọlọ́run ká ilé lọ́wọ́, ọlá ẹnì kọ̀ọ̀kan, ọlá obìnrin, ọlá ọkùnrin, Ọlọ́run á gbàdúrà wa pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ojúmọ́ ire á mọ́ wa. Wọn ní ròyìn ẹnì kọ̀ọ̀kan pé ó ti ṣaláìsí tílẹ̀ bá mọ́. Bẹ́ẹ̀ ni mo kí ajá mi Marufat, k'Ọlọ́run ọba kó bá mi ṣe dáadáa fún yín. Gbogbo tó ti lọ k'Ọlọ́run bá mi ṣàlékún fún yín. Àlékún owó, àlékún oore, àlékún yìí k'Ọlọ́run tó bá mi ṣe fún yín. Gbogbo tẹ́yin náà ti lose k'Ọlọ́run bá mi dá padà fún yín. Ajá Marufat, gbogbo kíbi tẹ́ bá wà k'Ọlọ́run ọba kó bá mi la hawla wala quwwata illa billahil azim. Ó dàárọ̀.